Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo kí wa kú ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni mo kí wa kú ọjọ́ gbọọrọ báyìí bí ọwọ́ aṣọ. Mo kí wa ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìrìn àjò tó bá fẹ́ dé àti ibi tí ó tún fẹ́ dé nígbà tẹ́ bá tún gbọ́. Ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta tí mo ti ń wòye pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́. Ìran ní gbogbo nǹkan, ìran alátúnṣe ń bẹ, ìran oníbàjẹ́ ń bẹ. Kì í ṣe gbogbo ìran ní má bà nǹkan jẹ́, torí ọmọ ọba ò ní jagun bí ẹrú. Ọmọ ọba kò ní jagun bí ẹrú. Nígbà tí gbogbo ẹ̀ wá ń lọ tí ń bọ̀, àtẹnitọ́ sọ pé Ọ̀rúnmìlà ọmọ àlè ni, àtẹnìyàn tó gbé tàbátì àdá tó gbé jáde tó lòun fún bàbá àràbà, tó lòun fún wọn ní iye bàbá yìí pé kí bàbá wọn máa múra. Mélòó ọ̀rọ̀ la fẹ́ kà? Àti ẹni tí ń sọ gbogbo ẹ̀ pé báyìí ni sísukú, báyìí lọ̀bẹ ṣe bù, gbogbo ẹ̀ ló lésì. Ṣùgbọ́n lọ́pọ̀ ọ̀gbà nígbà míì a ní láti yára ká gbọ́rọ̀. Ìlọ́ra fèsì èèyàn yóò wá mú túmọ̀ dání, torí pé bọ́bá ti sọ ní fún àfàìmọ̀ kéèyàn mọ̀ sí sọ. A ní láti kẹ́kọ̀ọ́ látara àwọn aláṣìṣọ àná. Àwọn èèyàn ti ṣe ọ̀rọ̀ sọ́dọ̀ pàápàá jùlọ lórí afẹ́fẹ́. Tí àwọn èèyàn bá ń pákéjì irọ́ báyìí, mo wo ọ̀rọ̀ bàbá kan, èyí tí ẹ̀ mọ̀ bóyá bàbá tó wà láyé tàbí tó ń bẹ, tàbó tiẹ̀ ti kú. Bàbá yìí sì pákéjì irọ́ títí ó ní nígbà tí Odùduwà dé sílùú Ilé-Ifẹ̀ tó wá kú, àwọn méje kan wá gbéra wọn náà fẹ́ lọ rí gbẹ̀san ní Mẹ́kà. Wọ́n wá gbéra wọn wá ń lọ, nígbà tí wọ́n wá lọ kódà wọn àti ẹ̀ tí kúrò ní Nàìjíríà làwọn méjèèjì yìí bá mẹ́mu yó. Wọ́n wá mẹ́mu yó, ìkan wá gbéra nínú wọn nígbà tí wọn ò lè lọ mọ́, ọlọ́rìí tẹ̀lú Òṣogbodó. Ìkan gbéra nínú wọn, ọlọ́rìí tẹ̀lú Ládó. Ìkan gbéra, ọlọ́rìí tẹ̀lú Lẹ́sàdó. Ìkan wá gbéra, ọlọ́rìí wọ́n wá wò pé ìwọ Ọlọ́run, ṣé níjọ́ tí wọ́n ti bí àwọn eléyìí ní ẹ ti bí irọ́ mọ́ wọn ni? Kí ló dé tó jẹ́ pé bàbá ń sọ̀tàn, ọ̀pọ̀lọpọ̀ sọ̀tàn wá jẹ́ fáfà sísì irọ́, àwọn jẹ́ fáfà báyìí ní sísì irọ́ tẹ̀lé, tàbí kí irọ́ jẹ́ 5 táwọn jẹ́ 6 tó jẹ́ pé ẹni ẹ tẹ̀lé irọ́. Ẹ jẹ́ á fi ọ̀rọ̀ tún ayé ṣe. Ẹ̀rọ ọ̀rọ̀ sísọ ọ gbọ́dọ̀ máa bá ẹni tó bá mọ̀rọ̀ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́, bí wọ́n bá ní ànábì jí pátá ọgbà òkú sùn, kò yé wa, kò yé ẹ̀yà tá a jẹ́ níṣẹ̀ṣe, àgbọ́ Lárúbáwá, àgbéde Arab. Gbogbo ìmọ̀ sọ̀rọ̀ yẹn, ìmọ̀ tako Islam yẹn, ìmọ̀ fèsì Islam yẹn, àwọn tí irúnmọlẹ̀ mú láti inú Islam bọ̀ sínú ìṣẹ̀ṣe, àwọn ní ẹjẹ́ á mọ èdè Lárúbáwá. Bí mo ṣe nífẹ̀ẹ́ Islam tó nípìnlẹ̀ ayé mi ò gbédè wọn. Lẹ́yìn wá fàlà àtàkìlì òun náà pé ẹ máa ṣe làákàyè kéèyàn tó sọ̀rọ̀. Ẹ lè rí ẹni tó jẹ́ babaláwo láyé tó kọ́ Ifá, tó mọ Ifá, tí ìran Islam látilẹ̀ tó dáre tó débi tó dé, tí wọ́n wàá sọ pé wọ́n wẹ̀ ní wọ́n ká sínú Islam. Kò sí láyé, kò sì ní sí láyé. Ọ̀tẹ̀ lọ́rùn kẹ́ ẹ gba gbogbo ọmọ kókó nìkan o. Mo ń bá àfáà kan sọ, àfáà yẹn ń pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àfáà Sákírù àbí orí ètò làfáà ń kọ́kọ́ pè mí sí. A jọ sọ̀rọ̀, ọ̀rọ̀ tá a sọ yìí sọ̀rọ̀ tí ò dáa, ọ̀rọ̀ tí mo sọ tí ò yé wọn ènìyàn bí mi, mo fèsì lórí afẹ́fẹ́. Àwọn tá a bá láǹfààní àti gbọ́, mi ò rántí péjì àfáà yẹn nìbá ní kí n sọ kálọ̀rì gbọ́. Mo ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, bàbá ń gbọ́ra wáyé àdé ní problem.
ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń takò Islam lénìí kì í so níṣẹ̀ṣe, àwọn ọmọ ìṣẹ̀ṣe tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n padà sílé ni, tí wọ́n padà sójú ọ̀nà gangan, torí bí ta ti ń dàrú ta ti ń dà pọ̀ nù. Torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣẹ̀ṣe, àwa tá a jó níṣẹ̀ṣe, àmọ̀ pé ṣẹ̀ṣe pé àmọ̀ pé Islam àmọ̀pọ̀ lálẹ́bù, àṣebọ́ dáa tán ni. Kódà Christianity kò sẹ́ni tó mọ̀ pé tí ọ̀dà bẹ́ẹ̀ látara yín tẹ́ ẹ lọ Ọ̀yọ́ náà tẹ́ ẹ tọ̀yọ́ bọ̀, ilẹ̀ ń fún wa lábọ̀ Ọ̀yọ́. Àfáàyàn bí mi lè pé ń gba wọ́n ní Islam wọ́n ló jí pátá pupa, àwọn oníṣẹ̀ṣe wọ́n ní Islam, mo ní ṣe babaláwo ló sọ bẹ́ẹ̀. Kò ní sí babaláwo láyé tí ó gba Islam. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mo ti sọ nígbà kan, mo ní ìjọ First Baptist Church wọ́n ti rí ìmọ́lẹ̀ látara mi nígbà tí mo kéré. Wọ́n wá ní lágbájá yìí a fẹ́ mú ọ lọ sí àfọ̀ ní scholarship, wá lọ sí school missionary. Inú mi ń dùn, wọ́n bá mi nípàdé, wọ́n bá mi lọ́rọ̀. Ìjọ First Baptist Church ni wọ́n rán mi lóko ẹ̀kọ́ fá ni mo ló fi lọ rí kọ́fá nílùú Ìwó. Mufti náà bẹ́ẹ̀ tí ń ṣe tiẹ̀, ọmọ bàbá kápẹ́ntà, ọmọ bàbá kápẹ́ntà tó ló ń sọ̀rọ̀ bí ẹni pé Islam gidi ni, kọ́ dákọ̀ bàbá ẹ̀ mẹ́ta, kò ní sọ mẹ́ta tí ó fi dákọ̀ Fágbèmí àbí Ògúnjọbí, ó sì ń kó bọ́ba lúwo. Ìyẹn Mufti nu o, ètẹ́ ẹ dá sí mọ́mù ní Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ dá sí lọ́rùn, ilẹ̀ ìyẹjú tó lòdì hù. Ẹ gbé flag kan jáde, ẹni ìjà tí ń jà ní Gazat àbí kí ní ń pera wọn, ẹ̀yin fẹ́ jagun, ẹ̀yin rí kùn gbàbọ́n, ẹ̀rí kùn gbàbọ́n. Bẹ́ẹ̀ bá gbé Kùránì lọ́wọ́ tó bá lè fẹ́ jà, tó lè fẹ́ jàjà jihad tẹ́ ẹ̀ mọ́ sọ, òòkà ní mọ́ bẹ́lẹ̀ Kùránì. Kọ̀pá tẹ mú dání, iṣẹ́ ní mẹ́rin. Ṣé yá aláwọ̀ ó tó yẹ ní ìṣòro ni? Ibẹ̀ nǹkan ni mò ń lọ. Gbogbo ọ̀rọ̀ yìí tí mo wá ń gbọ́ lọ́tún ló sì mo ṣáàjókòó mọ́ wa pé Ọ̀rúnmìlà báwo la yanjú èyí, ẹni tí ó tún yanjú ọ̀rọ̀ náà tó ń pè lọ́mọ àlè yìí, ṣé èèyàn ló bí Ọ̀rúnmìlà ni? Àfáà Abdulhakeem, béèyàn bá ń ṣàìsàn wọ́n máa ń fún yàn lóògùn rẹ̀ ni, mo ti mú oògùn rẹ̀ dé wá lóògùn ò gbádùn. Ọ̀rúnmìlà tí ò ní bàbá tí ò níyà, mo wá wo àfáà yìí títí, mo ní àfáà yìí ó ti wá oògùn àpáǹlé láyé rẹ̀ mọ́ pààgbó ń dà láàmú. Àfáà Abdulhakeem ó sì yánú gbàgà, Ọ̀rúnmìlà tó jẹ́ pọ́ máa lè ní. So níjọ́ tí ẹ ti wá dàgbà pẹ̀lú gbogbo òrírí yín tẹ́ fi bọ́ sínú Yorùbá nation, tẹ́ fi gbé dání bí tòótọ́, tá a mọ̀ pé ẹ̀yin ṣe ọmọ ọkọ ojúlówó ọmọ ọkọ bẹ́ẹ̀. Ìtẹ́ ẹ̀ sì wá nídìí ewùrà ẹ ti wá di ìsùkọ́ báwo. Inú Yorùbá nation ilẹ̀ relevant mọ́nú ẹ̀ relevant mọ́nú ẹ̀ náà. Wọ́n ò sanwó mọ́. Gbogbo àwọn ìrìn àjò yìí mo wá wò títí mo ní àáfàá ti wá páàdò tó pọ̀, torí pé bẹ́ẹ̀ bá ti wá páàdò tó ti èèyàn wà kọ́tẹ̀ jọ níbi tí àyè mọ̀lẹ́ ó ti wá, tọ́rùn mi ló ti mọ̀ sọ pé ẹ̀yin ni bàbá mi, ẹ̀yin ni ìyá mi. Èmi tí mò ń sọ̀rọ̀ kò sóbi tí màá rí láyé, ìyá mi lè dé tí mo máa ń sọ, màá ní ìyá mi. Tómi máa ní èmi kọ́ ni mo bí yóò tó yí bí máa ní gbogbo tí ń jóbìnrin láyé ni ìyá, gbogbo ọkùnrin láyé ni bàbá. Bí náà bá kú yóò fi eru bojú ni. Nínú òfin méjì níbi Lágbèrè ní Sáwọ́ Olóde Ìgbòlú, nígbà tí wọ́n kí fáwọn títí tí àwọn orúnmọlẹ̀ wá kóra wọn jọ tí wọ́n bẹ̀rẹ̀ pé ta lẹni tó dóṣù tó tó oṣù dá. Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ àwọn ìyá mi bẹ́ẹ̀ gbogbo pátá ni wọ́n bẹ́ẹ̀ wọ́n wá ní ìtòsù dá. Ọ̀rúnmìlà wá ń sọ fáwọn ìyá mi, ìyẹn àwọn àjẹ́ ọlẹ́yìn lẹ tó sù dá o, torí pé ẹ̀yin nìyá wa, torí pé Ọ̀rúnmìlà ò fẹ́ kí wọ́n dá òun lẹ́rù lò, ààyè ìmúlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ní bẹ́ẹ̀ lọ́wọ́ àfáà Abdulhakeem
àbí ṣé àbùlà náà ni mo ní mo mú oògùn ní kẹ́ẹ̀ ló torí pé ẹ̀ gbádùn ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ní ń bẹ lọ́wọ́ àwọn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tẹ́ ẹ bá ń tẹ̀ tẹ́ ẹ bá ń lò yìí lẹ́ẹ̀mọ̀ pìtàn rẹ̀ tí wọ́n mọ̀ sọ pé lágbájá ló bí Ọ̀rúnmìlà lọ́mọ bí ta ni ẹ wá mọ ìyá àti bàbá tẹ́ẹ̀kà ni ẹ mọ ìyá bàbá tẹ́ẹ̀kà sí lọ́rùn gbogbo ènìyàn l'Ọ̀rúnmìlà mọ́ ṣàpẹ̀lẹ̀ fún kọ́dà tó mú ajé Ọ̀rúnmìlà mọ̀ sọ fún ajé pé ìwọ ni ìyá mi ámbẹ̀lẹ̀ ta sí àwọn ìyá mi ẹ wá ní yé mọ lájà bí yé mọ ìgbà àkọ́kọ́ rí nílé ayé mi tí ń gborí nù mo wá tọpinpin tó rá láti máa tọpinpin nǹkan afá Blakim yìí kí ni ìṣòro ayé wọn Ọ̀rúnmìlà ń fún olókun ifá ní gọ́gù ló ti kọ̀ọ̀kọ́ yòó lẹ́nu bàbá rẹ̀ mo wá gba gọ́gù lọ àwọn ọ̀jọ̀gbọ́n wá gbé kíní ìrìnàjò wọn gbé jáde fún mi nígbà táwa ni mo wá rí pé afá Blakim átíkù yìí wọ́n mọ̀ rí nìkan mọ́ ní ó ní alọ́rẹ̀ wá àṣírí o ọ̀rọ̀ ti ń látakò báwo àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀ átíkù wọn gbèkú bẹ́ẹ̀ tọ́rọ̀ nǹkan ní ẹjà lórí gọ́gù pé èso sí náà Satan kó tó di pé gọ́gù accept ẹ̀ lọ́yẹ̀wò ẹ̀rí ni wọ́n mú lọ ẹ̀rí náà ó débi tí wọ́n ti rí átíkù gbogbo bí tí wọ́n ti rí nínú gọ́ọ̀bù náà tẹ́lú sọ pé ànábì jí pátápípa ọgbà òkúso ọgbà ọmọ ọdún mẹ́fà ẹ̀yin náà lọ rè kápò ẹ̀ kí gọ́ọ̀bù ọyọ́ ọmọ sẹ́rì fún mọ́ ìyẹn ni ò ní bíjà wá. èyí tí wọ́n rí tí wọ́n kọ torí pé àkọ́kọ́ ẹni tó kọ́ kò relevant ní ohun tí ń jẹ́sẹ̀ sí láyé àgbórúkọ nígbà tí ó tẹ̀lé wọn sọ pé Ifá lẹ́nu ní ìrántí ó kọ arákùnrin náà ó lọ́kọ́ wọ́n pe àbáwọn àáfàá lọ pákéjì kéré ni pé ẹja ṣe yìí á nílò rẹ̀ lọ́jọ́ ọ̀la tọ́rọ ẹ ti gbọ́n jù o ìsìláàmù mọ̀ gbọ́n o ìran yín ara yín ilé-ẹjẹ́ á mọ̀ pé àlébù ń bẹ ní ìsìláàmù ṣe rí ìṣòro méjì ìṣòro tí ìsìláàmù ní àti ìṣòro tí kìrìsìtẹ́nìtì ní ni pé wọ́n sọ̀rọ̀ àlébù wọn pé kò sí ti ń dá láyé tí ò ní lálébù Islam kọ́ wọ́n lọ dáa tán ni àfìgbà tá lébù tó dé àṣẹ àlébù tí ń bẹ ní Islam àṣẹ pọ̀ ju dáadáa ti mẹ́mẹ́ lọ. àṣẹ gbogbo wàsálàm tí wàsálàm wàhálà Rasulullah táà máa ń ṣe àmì sí àṣẹ kìí ṣàdúà àṣẹ kìí ṣe ìwúre. bẹ́ẹ̀ ni adé sí kejì ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣe ẹ ti rá ìdá wa kò sí tí ń jí aburú tàbí àìdákẹ́ tó wá fẹ́ sọ nípa àṣẹṣe tó tún lè jẹ́ tuntun mọ́ o. bẹ̀tì tí màá kàn gbà nímọ̀ràn ni pé ẹ jẹ́ á máa kẹ́kọ̀ọ́ ara wa ẹ jẹ́ kí n tí ò bá yé wa ẹ jẹ́ ká máa béèrè. Afá Razak àbí ṣe Afá Razak ni tí mo ní ẹ pè mí lórí program afá yẹn bá mi sọ̀rọ̀ mo sọ̀rọ̀ kan fún afá yẹn mo ní nílé ayé ìrí mo ní kò sí ẹni tó jẹ́ babaláwo tó padà sínú Islam tàbí tó di Christianity ìwọ tó bá pé you are babaláwo before tó wá di pastor challenge ni ìbéèrè mẹ́ta mo ní tí mo fẹ́ bí ọ. ìbéèrè mẹ́ta mo ní tí mo fẹ́ bí ọ. kò sí rí èyí tẹ̀lé mọ́ fi yé bẹ̀rẹ̀ tẹ́ mọ́ sọ pé oníṣàngó bàbá oníṣàngó lè mi mọ wẹ́ sínú Islam ọ̀wẹ́ ọmọ tí ń ṣe ni bàbá ló sọ ọmọ tí ń ṣe ni ṣùgbọ́n tí ń jẹ́ babaláwo ìlékè rẹ̀ ọ̀pọ̀ okun mo mọ babaláwo tó níṣòro tó jẹ́ pé ńgbà tí ṣòro dé àwọn èèyàn kan wá lọ rè ṣùgbàká ẹ̀ wọ́n ní Jésù ló lè ṣe ẹ tó jó lórí àwọn òlu ní máa ń tẹ̀lé ẹ lọ chọ́ọ̀chì bí eré ìgbádùn àyè ìgbádùn ò tí ì yọ o nígbà tí ọ̀wọ̀ àyíyá èèyàn wá fẹ́ rọbí wọ́n wá ń wá adẹ́ra tí wọ́n lò fún ẹni tí ó fi bímọ ìyàwó ilé wa ń bi babaláwo tí ó lọ sí chọ́ọ̀chì léèrè pé kí lẹ lérò pé wọ́n lò ibẹ̀ tí ó pé ilé tí ó lò tí bá mú báyìí tí mo mú báyìí a jẹ́ pé nǹkan lọ́ọ́ rán mi gangan wọ́n fẹ́ ju tìyá ẹ̀ lọ fúnra babaláwo lọ padà lé olóṣù mẹ́ta tí ì padà ọjà pani lákòrí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ò ní baba Ọ̀rúnmìlà ò ní ìyá kò ní baba
kò ní ìyá. Ẹni ènìyàn tọ́rọ̀ wá láti òde ọ̀run ni, tọ́rọ̀ sílé ayé. Àfáà kan wá tó gbé ọ̀rọ̀ bàbá wa Yẹmí Ẹlẹ́dùúgbò níbi tí wọ́n ti kí fọ̀wọ̀ tí wọ́n ti sọ pé ènìyàn ní di òrìṣà, ẹni tó gbé là ń bọ. Ẹ gbọ́, wọ́n léèyàn ní di òòṣà, ọ̀rọ̀ ń takò làákàyè lọ́dọ̀ wọn ò sì béèrè. Táléèyàn bá béèrè pẹ̀lú làákàyè, èyí ó fún pẹ̀lú oh my God. Ṣé bí ènìyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ bíi tèmi ní gbogbo tí ń jẹ́ irúnmọlẹ̀, wọ́n bá wa pé láyé, wọ́n bá wa gbé láyé, wọ́n bímọ nínú wa, ní tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ pọ̀. Ẹ wo irú mufti wo tí mẹ́mẹ́ tí ń pe ara rẹ̀ ní mufti ilẹ̀ Yorùbá, ọmọ eégún ni, àtọ̀ eré la fi bí ẹṣin. Kì í ṣe gbogbo àfáà ní ọmọ sọ̀rọ̀ ta gbangba táyé ọmọ gbọ́ tiwọn. Béèyàn ọba jọmọ eégún tó jọmọ Ṣàngó tó sì jọmọ Ọ̀rúnmìlà, kò sí bó ti fẹ́ ṣe. Wọ́n pọ̀ lọ́bẹ̀ o. Ọmọ eégún ni mufti. Ẹ rí i pé tí bá ń sọ̀rọ̀ yóò mú kankan ní ìgbà àwọn kòkó bàbá sáàsùn. Bẹ́ẹ̀ ni wọn náà ti ń sẹ́nu. Bẹ́ẹ̀ ni wọn náà ti ń sẹ́nu. Àtọ̀ eré la fi bí ẹṣin. Ẹ bá fa ní ọmọ ẹgbẹ́ mi. Wọ́n bẹ́ẹ̀ gbọ̀ mí. Ọmọ eégún lòun. Eégún wo lọ́jọ́. Ẹni pé Ọ̀rúnmìlà ò ní bàbá, kò ní ìyá, bèlè ń ta ṣe pé yóò tiẹ̀ wá jẹ́ ọmọ àlè. Ṣebí nínú súnà Al-Qur'an, ẹ̀yin náà lẹ sọ, ẹ tún takò. Ẹni bí obìnrin bá ń bẹ lọ́dọ̀ ọkùnrin tó wá bímọ fálè, ẹni ní ẹ̀dọ̀ ibi tó bímọ sí òun lọ́dọ̀ ọkọ rẹ̀ wípé ní bàbá rẹ̀ àlè kọ́ ló lọ́mọ. Tó bá jẹ́ pé àlè tó gbóyún wá, obìnrin tó gbóyún wá láti ìta tó bímọ fọ́kọ, tẹ́ ẹ sì sọ jẹ́ kó yé wa pé ọmọ àlè yẹ pé ọkọ ló ní, tẹ́ ẹ wá tó ń sọ̀rọ̀ pé Ọ̀rúnmìlà ọmọ àlè ni, sọ yẹ kó ṣe é tẹ̀lé. Ajẹ́pọ̀rọ̀ Al-Qur'an làfà Abdulhakeem ò tẹ̀lé mọ́ o. Àfà Abdulhakeem Yorùbá nation, ọ̀rọ̀ tí Al-Qur'an ní sọ ilẹ̀ tó tẹ̀lé mọ́ o, ẹ ti tún takò pé kò dáa pé ọmọ àlè o kì í sọmọ dáadáa. Ara àléébù ti mẹ́nu Al-Qur'an. Ẹ lọ́ra láti fèsì. Ẹlòmíì fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ọpọlọ tí ń bẹ̀rù rẹ̀ ò tó nǹkan. Nínú tí ń ṣe nílé mọ̀, ẹlòmíì àníyà bí ẹ bá ṣe social media, ta ló mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ kan bẹ́ẹ̀ nìkan, ìwọ kò dọ́dọ̀ rẹ ni. Inú ilé bàbá tá a ti bí ní àní mùsùlùmí ń bẹ̀, lálàájì. Bọ́ bá rú ọ lójú kí n fọ́ ló kọ́lé wá kọ́ lọ rí sàbẹ̀wò bẹ̀. Àwọn òní lè sọ pé kí n dákun aláàjì kan àbí aláàjà kan ló lè bàbá tẹ́ ti bí mi kí n rókọ rẹ̀ dá. Kò sí. Látòkété délẹ̀ ni o, kì í ṣe pé báyọ̀ ńgbà tó yá lóru o. Àwọn òní ni Islam ọ̀dọ́dọ̀ tiwa o. Báà náà ní sẹ́sẹ́ ò tí ì dọ́dọ̀ tiẹ̀ náà. Torí ó tiẹ̀ wá kéré tán. Ó yẹ ká ẹ̀gbọ̀pọ̀ yá ṣẹ̀ṣẹ̀ náà. Bí ẹ bá jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ bá ti lómi ńlẹ̀, tàbí bá ti múra lẹ̀, tàbí pé nǹkan bá ti mẹ́lẹ̀, ìrìn àjò náà ò ní yá. Gbogbo ń tàn fà ilé ìpọ́dún méjì. Nígbà tábà wa bá ẹ síbẹ̀ lọ́dún márùn-ún kọ́. Ebi ilẹ̀ tí ń bẹ̀bẹ̀ ìjọba pé kí ìjọba bá wa dá sí. Tí ì mẹ́ nkẹ́kẹ́. Kálá ń síbẹ̀ lọ́dún márùn-ún. Ọdún márùn-ún. Wàhálà tí ó dé bá yọ kọjá ti orí òkè Jàbàntóró. Ìgbà kan nìjà àdá, ìgbà kan nìjà ọkọ̀, ìgbà kan nìjà àbọn. Ìjẹ́ tá ń gbà ìjà ẹnu ni, ṣùgbọ́n ẹni tó bá lẹ́nu, ẹni tó bá mọ̀rọ̀ sọ ni kó máa dá sí. Ẹni ọba yẹ kó gbẹ́nu ẹ̀ sọ, gbẹ́nu ẹ̀ sọ̀hún. Dá sí ní tó ọba mọ̀mọ́. Ó kéré ní yéye. Nínú àwọn ọ̀rọ̀ fàǹsà sí àwọn ọ̀rọ̀ àlébù, àwọn ọ̀rọ̀ tí ọ̀dá tí ò ṣe gbọ́, àwọn ọ̀rọ̀ tí ò ṣe yẹ gbẹ̀ nípa rẹ̀, kí n máa sọ nípa ẹ̀sìn míì. Èmi yẹn ṣe. Oníṣẹ̀ṣe by birth ni mí, àti ìyá àti bàbá wọn bí wọn bẹ̀ ni.
rárá o babaláwo yìí ṣe bẹ́ẹ̀ torí pa sí wò pé ìkan náà sì ní gbogbo wa ewúrẹ́ ò lóhùn ọ̀sọ́mọ àgùntàn ló sọ pé àwọn ó ní kò níwò lórí ẹ jẹ́ ká palẹ̀ mọ́ ká tó pẹ́ mọ́ láti láéláé láti dá láéláé ó ti pẹ́ gan tí n ti jẹ́ ìṣẹ̀ṣe ti wà èmi fúnra lára mi láti 2004 ni mo ti lọ rí ṣe program ní rédíò fúnra lára mi yeah of course láti 2004 ni mo ti ń gbìyànjú tágbára mi ká lórí ẹ̀sìn tí mo ti gbé ní àjò ń dání tí wọ́n ti invite mi lórí pé wọ́n fẹ́ ṣètò bí wọ́n fẹ́ ṣe program bí ẹ wá fún alọ́rọ̀ ọ̀tanijí mọ́ ń lọ o kódà mo mọ iye ọmọ tó di pìrìsẹ́ńtà látara mi tí wọ́n ti di pìrìsẹ́ńtà lórí rédíò lẹ́nu kí wá ṣèmi nìkan bẹ́ẹ̀ èèyàn pọ̀ nú ayé tí wọ́n já síwájú fún wa tí wọ́n jẹ́ ọ̀gá fún wa tí wọ́n jẹ́ àwòkọ́ṣe fún wa táwọn wo tiwọn ẹ̀sìn yìí àníjọ́ bàjẹ́ ẹ̀dẹ̀ wa bá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ gbọ́ bó ti yẹ kẹ́ ẹ gbọ́ ìtọ́ba yẹ ká fèsì sí á fèsì sí ṣùgbọ́n àní fèsì jàǹtìá á fèsì pẹ̀lú àlàáfíà àti làákàyè àtọgbọ́n orí àti èyí tó jẹ́ pàtàkì ọ̀rọ̀ ìyàtọ̀ fún ká sọ̀rọ̀ di ọ̀rọ̀ onípọ́nà tí ò tí ì lójútùú pé ọ̀dà àti parí àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí wọ́n á ní kókó tá a wá rí lórí ọ̀rọ̀ tiwa kọ́ àtúwà bà fún wa ní agbára lọ́wọ́ Olódùmarè orúkọ èmi ọmọ yìí tí ò yí padà Evangelist Adéifá ìwà lẹ́sìn ire o.